Ajémúrinsán ọmọ Ògún, Ajígbédàfẹ̀ rẹ̀ lákìtàn ọmọ rẹ̀ ló má tẹ́. Èdùmàrè ó gbójú ọ̀run sagada idẹ iná wá sílé ayé. Òtí mọ̀bà àmọ́ bíi tá ṣàṣẹ́lẹ̀ bá ka gbogbo àwọn nǹkan yẹn lọ ká wá sọ pé níjọ́ tí gbogbo yìnyín ń tì kọ̀lé ọ̀run bà wá kọ̀lé ayé iṣẹ́ kan nìyẹn o tí wọ́n rọ́ èdè ẹ̀ sí. Nínú ìmùlẹ̀ ẹ wá sọ pé máa dà àwọn èèyàn láàmú. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà ní báwo lẹ̀ ṣe ní dà wọ́n láàmú àti ọmọ òun àti ìrandíran òun. Wọ́n wá ní kó lọ mú gbá kó lọ má wo àwọn nǹkan tí wọ́n ní ó lọ mú yẹn tí ì dáko ẹ o. Àmọ́ ń bẹ wọ́n wá ní kó rọ́ èdè àwọn sí kó dárúkọ àwọn sí àwọn ò ní dẹni yẹn láàmú mọ́. Irú ẹni tó bá ti ń lorú iṣẹ́ yẹn tó bá yẹ kí wọ́n ti bìkan dà á láàmú láwọn àgbàlagbà wọn ò ní dà á láàmú mọ́. Ó wá tẹ̀wọ̀n jọra wọn. Òmíì wà tí wọ́n ń fi ẹyẹ àkàlà ṣe. Òmíì wà tó jẹ́ pé ẹyẹ òbẹ̀ ni wọ́n fi ṣe. Òmíì wà òkété ni wọ́n fi ṣe. Ọ̀pọ̀ ibi tí owó bá mọ lòògùn mọ. Ó sì ń bẹ níṣẹ́ bàbá Gbéléró. Ní agbára Elédùmarè tàbí ká sọ pé níbi tí ìmọ̀ bá mọ ibẹ̀ náà ni wàá ṣe é dé mọ. Ó fẹjú. So bí ó ṣe rí nìyẹn. Bàbá kéèyàn tó wá sáré kéèyàn tó gbìyànjú ó tó lóun kàn sọ òun kọ̀ síbí lórí ìmùlẹ̀ àwọn àgbà kí ni ó mọ̀ ṣe ni kí ni ó mọ̀ ṣe yàn kí ni ó fi wárú ẹ̀ tọ̀ kí ni ó fi mọ̀ wárú ẹ̀ káàkiri. Ọ̀pọ̀ ẹlòmíì kò sí gbogbo níjọ́ tó ti ń dáwọ́ lé nǹkan nílé ayé kàṣà kò ń láṣeyọrí kàṣà nítorí pé àmì tí òfin ní láṣeyọrí ni wọ́n á máa gbé wá fún kàṣà bí àmì wípé ó ń gun stẹ́ẹ̀pù lọ sókè báyìí lójú oorun ni o á sì jábọ́ bí àmì wípé gbogbo ìgbà tó bá ti fẹ́ sáré láti ojú oorun yẹn ni a máa rí wípé òkè ságbára fóun ẹni ẹ̀yìn ní máa jẹ́ bí kò jẹ́ pé ègún burúkú kan ń dà wọ́n láàmú nínú ìdílé wọn tó yẹ pé gbogbo ẹni tó bá ti fẹ́ gbérí ọmọ ìyá mẹ́sàn-án gbogbo wọn yóò lò sí ọmọ ìyá mẹ́fà gbogbo wọn kò sí ẹni tó gbérí nínú ilé tiwọn ìwọ̀n òun láṣeyọrí nínú ilé tiwọn ìṣe ni ìwọ̀n ìtọ́jọ́ tí wọ́n fi lọ kàṣà gbogbo nǹkan tó ẹni yẹn bá ti dáwọ́lé tó jẹ́ pé ó máa ń rí wípé àmì kan máa ń sọ wípé àwọn kan ń dààmú òun àwọn yẹn ni wọ́n máa ń sọ wípé tó bá ti lo oògùn tó ti ṣáájò tájú ọ̀jẹ́ mọ́ wọn wá ní ó kúkú ṣe ṣèmùlẹ̀ àwọn àgbàlagbà. Bàbá wa ṣèmùlẹ̀ àwọn àgbàlagbà kí ni repercussion bí àṣàwọ̀ eléèbó. èyí ò ní repercussion àtẹ̀yìnrọ́ àtẹ̀yìnṣẹlẹ̀ kò sí àtẹ̀yìnṣẹlẹ̀ kò sì tí àtẹ̀yìnrọ́. Hello, this is another beautiful one from our high-quality Ankara fabric range. Look at the beautiful embroidery on it and the edges. This is in blue. For those aunties, mommies, and ladies that want to look classy, elegant, and simple. This premium Ankara fabric is available in 4 beautiful colors. The blue, the red with touch of gold, the teal with blue and gold, and the light brown with touch of green and silver. Available at Ruby Lux. Grab yours now before it's sold out. Ètò àti ẹ ti ń gbọ́ wa ẹ kúlé ní akíáralé ẹ̀rọ wa ní akíyàwó tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà àwa lọ́dọ̀ bàbá wa alàgbà Sulaimon Oṣuọlálé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Gbéléró alternative therapy tí wọ́n wà ní Ẹ̀kọ́ road Abúlé Ẹ̀gbá nípínlẹ̀ Èkó ibi tí wọ́n ti ń ṣe gudugudu méje ohun ẹ̀yà mẹ́fà tá a bá sọ nípa spiritual bàbá yìí àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a bá sọ nípa metaphysical náà èèyàn ní stroke orí ń fọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ kíní kan ṣe kíní kan Ọlọ́run jẹ́ kí wọ́n kọ́ṣọ́ nǹkan mọ̀ dáadáa táwọn yẹn sì ń jẹ́rìí sí agbára wọn ṣùgbọ́n èyí tí a mú abáyé lónìí àkàn ní ìmùlẹ̀ àwọn àgbà pé béèyàn bá àwọn àgbàlagbà múlẹ̀ ẹnìkan ti bá àwọn àgbàlagbà múlẹ̀ ọ̀rọ̀ yẹn kò yé àwọn èèyàn kò sì yé mi náà ṣé èèyàn ó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òye wa sà kí náà pè ní múlẹ̀ àwọn àgbà àbí kéèyàn bá àgbàlagbà múlẹ̀. Mo kí gbogbo ojú tó ń wò wá orúkọ mi ò yí padà alàgbà Sulaimon Oṣuọlálé aláṣẹ Gbéléró alternative therapy tá a fi kalẹ̀ sí Ẹ̀kọ́rọ̀ junction lábúlé Ẹ̀gbá ní ìlú Èkó. Tá a bá ń sọ̀rọ̀ nípa pé ìmùlẹ̀ àwọn àgbà kì í ṣe pé ká lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ àgbà kan o irọ́ o
bóyá ọ̀dọ̀rọ̀ pẹ̀mọ́ ẹgbẹ́ àjẹ́, ẹgbẹ́ oṣó, ẹgbẹ́ ìmèrè, ẹgbẹ́ tabatìbọn, irọ́ o. bàbá tabatìbọn. bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ pọ̀ ibi tí wọ́n bá ń lò àti nǹkan tí wọ́n ń dẹ́wò bẹ́ẹ̀ òun ni wọ́n fi máa àbẹ́gbẹ́ agbègbà ìyẹn kọ́. ó tiẹ̀ pọ̀. ọ̀pọ̀ nǹkan tó ń jẹ́ múlẹ̀ àwọn àgbà ètò iṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. iṣẹ́. bẹ́ẹ̀ ni ètò iṣẹ́ yẹn wá rèé a máa tẹ̀wọ̀n jura wọn. òun làwọn ètò iṣẹ́ kan tó jẹ́ pé tí wọ́n bá kó o jọ tán ẹni tó bá ń lò ó a máa rí wípé òun máa ń bá ìyọ́nú àwọn àgbàlagbà yẹn pàdé. kò ní máa sí wípé ńṣe ni wọ́n ń dà á láàmú. kò ní máa sí wípé níṣe ni gbogbo nǹkan tí bá ń ṣe kò ní máa bọ́ sójú ọwọ́. nítorí wípé ó ti ṣe ìmùlẹ̀ àwọn àgbàlagbà tó yẹ pé tí wọ́n bá ti rí i ní ara ẹ̀ wọ́n á ti wò wípé eléyìí ti ṣe ìmùlẹ̀ wa wọn ò ní dà láàmú. èèyàn wa ni. èèyàn wa ni. má fọwọ́ kọ ọmọ mi. má fọwọ́ kẹrin òye o bíi ìsìn ká máa sọ wípé ajímúrisán ọmọ Ògún ajígbédàkọ́rùn ọmọ ọdẹ tàbí ká sọ pé ajímúrisán ọmọ Ògún ajígbédàfẹ̀rẹ̀ lákìtàn ọmọ Ọ̀rẹ̀lú má tẹ́. Èdùmàrè ó gbójú ọ̀run sagada idẹ iná wá sílé ayé. òtí mọ̀bà àmọ́ bíi tá a ṣàṣẹ́lẹ̀ bá ka gbogbo àwọn nǹkan yẹn lọ ká wá sọ pé níjọ́ tí gbogbo yìnyín ń tì kọ̀lé ọ̀run bà wá kọ̀lé ayé iṣẹ́ kan nìyẹn o tí wọ́n rọ́ èdè ẹ̀ sí nínú ìmùlẹ̀ ẹ wá sọ pé máa dà àwọn èèyàn láàmú ṣùgbọ́n Ọ̀rúnmìlà ní báwo lẹ̀ ṣe ní dà wọ́n láàmú àti ọmọ òun àti ìrandíran òun wọ́n wá ní kọ́ lọ mú gbá kọ́ lọ má wo àwọn nǹkan tí wọ́n ní ọlọ́mú yẹn tí ì dáko ẹ o àmọ́ ń bẹ wọ́n wá ní kó rọ́ èdè àwọn sí kó dárúkọ àwọn sí àwọn ò ní dẹni yẹn láàmú mọ́ irú ẹni tó bá ti ń lorú iṣẹ́ yẹn tó bá yẹ kí wọ́n ti bìkan dà á láàmú láwọn àgbàlagbà wọn ò ní dà á láàmú mọ́ ọwọ́ á tẹ̀wọ̀n jura wọn òmíì wà tí wọ́n ń fi ẹyẹ àkàlà ṣe òmíì wà tó jẹ́ pé ẹyẹ òbẹ̀ ni wọ́n fi ṣe òmíì wà òkété ni wọ́n fi ṣe ọ̀pọ̀ ibi tí owó bá mọ lòògùn mọ. ó sì ń bẹ iléeṣẹ́ bàbá gbélérò. ní agbára Elédùmarè tàbí ká sọ pé níbi tí ìmọ̀ bá mọ ibẹ̀ náà ni wàá ṣe é dé mọ. ọ̀fẹ́jú so bí ó ṣe rí nìyẹn. bàbá kéèyàn tó wá sáré kéèyàn tó gbìyànjú ó tó lóun kàn sọ òun kọ̀ síbí lórí ìmùlẹ̀ àwọn àgbà kí ni ó mọ̀ ṣe ni kí ni ó mọ̀ ṣe yàn kí wọ́n fi wárú ẹ̀ tọ̀ kí wọ́n fi mọ̀ wárú ẹ̀ káàkiri. ọ̀pọ̀ ẹlòmíì kò sí gbogbo níjọ́ tó ti ń dáwọ́ lé nǹkan nílé ayé kàṣà kò ń láṣeyọrí kàṣà nítorí pé àmì tí òfin ní láṣeyọrí ni wọ́n á máa gbé wá fún kàṣà bí àmì wípé ó ń gun stẹ́ẹ̀pù lọ sókè báyìí lójú oorun ni o á sì jábọ́ bí àmì wípé gbogbo ìgbà tó bá ti fẹ́ sáré láti ojú oorun yẹn ni a máa rí wípé òkè ságbára fóun ẹni ẹ̀yìn ní máa jẹ́ bí kò jẹ́ pé ègún burúkú kan ń dà wọ́n láàmú nínú ìdílé wọn tó pé gbogbo ẹni tó bá ti fẹ́ gbérí ọmọ ìyá mẹ́sàn-án gbogbo wọn yóò lò sí ọmọ ìyá mẹ́fà gbogbo wọn kò sí ẹni tó gbérí nínú ilé tiwọn ìwọ̀n òun láṣeyọrí nínú ilé tiwọn ìṣe ni ìwọ̀n ètọ́jọ́ tí wọ́n fi lọ kàṣà gbogbo nǹkan tó ẹni yẹn bá ti dáwọ́lé tó jẹ́ pé ó máa ń rí wípé àmì kan máa ń sọ wípé àwọn kan ń dààmú òun àwọn yẹn ni wọ́n máa ń sọ wípé tó bá ti lo oògùn tó ti ṣáájò táájú ọ̀jẹ́ mọ́ wọn wá ní ó kúkú ṣe ṣèmùlẹ̀ àwọn àgbàlagbà. bàbá wa ṣèmùlẹ̀ àwọn àgbàlagbà kí ni repercussion bí àṣàwọ̀ eléèbó. èyí ò ní repercussion àtẹ̀yìnrọ̀ àtẹ̀yìnṣẹlẹ̀ kò sí àtẹ̀yìnṣẹlẹ̀ kò sì tí àtẹ̀yìnrọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi ń ṣe kíní ìmùlẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n máa ń kó jọ yìí ó jẹ́ nǹkan àdéhùn láàrin àwọn àgbà ní ìpìlẹ̀ wá kò sì sí nǹkan èèyàn kò sẹ́jẹ̀ kò sí kankan nú ẹ̀ tó ju pé ewé àtàwọn nǹkan ẹ̀yà ẹranko. táàmù papọ̀ yóò wá dodidi. nǹkan tó bá wá fi ṣe ni yóò máa túmọ̀ irú èdè wo lẹ fẹ́ rọ́ sí i. ìyẹn ohun ìfẹ́. ohun ìfẹ́ tá a fẹ́ rọ́ sí i láti fi bá wọn sọ̀rọ̀ pé lágbájá ti ṣe nǹkan ìmùlẹ̀ yìí o ẹ má dà á láàmú mọ́ o wọn sì ní dà á láàmú mọ́ ẹlòmíì gan lórí àìsàn
a máa ń ṣe fún so ti yé ipe mo ti jáwé abirikolo tí wọ́n bá ṣe iṣẹ́ yẹn tán torí lòmíì àìsàn tí ń ṣe tó dé mọ́lẹ̀ tí ó dìde ńlẹ̀ yìí tí wọn ò sì rí nǹkan kan tó ń ṣe mọ́ omi àwọn àgbàlagbà máa ń fi ń bá yẹn jà wọ́n wá ní nígbà tó ti wá gbé tutù tó ti ṣe sàárà tó ti gbàdúrà tí ò lọ òkú fi ṣe múlẹ̀ àwọn àgbàlagbà kí gbogbo nǹkan kó lè lọ déédé ẹlòmíràn kí ó má bàa já wálẹ̀ gan ó ti wà lókè ṣùgbọ́n torí kó má bàa já wálẹ̀ káwọn àgbàlagbà máa hàn lé mọ̀ ẹlòmíràn máa ṣe múlẹ̀ àwọn àgbàlagbà yẹn dání ẹlòmíì tí wọ́n bá gba àwọn àgbàlagbà lọ́wọ́ ẹ̀ sí kí wọ́n dá sẹ̀ríyà fún wọ́n bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ yí pé ẹ bá mi dá sẹ̀ríyà fún lágbájá bóyá ó gbé tutù lórí ẹ̀ yí pé ẹ lọ dá sẹ̀ríyà fún ìgbà wọ́n bá kan iṣẹ́ yẹn ní ara ẹ̀ tó ti ní ní tiẹ̀ wọ́n á ní ọmọ àgbà ní ẹ filẹ̀ wọ́n sì filẹ̀ lóòótọ́. wọn ò ní ṣe sẹ́yìn ìwọ̀n ò ní ṣe bàbá bẹ́ẹ̀ ni ọ̀dá ò ní dá gbangba nú ọyẹ́ ilé ò ní lanu kẹ̀kẹ́ lóòjò òtútù ò ní múlẹ̀ kọ́ dáná kẹ̀kẹ́ sínú ara ọ̀wọ́n rí ni wọ́n á fi ilẹ̀ ẹjọ́ ẹ̀ wọ́n máa ń wáyé bẹ́ẹ̀ yẹn nǹkan tó kìí ṣe pé èèyàn lọ darapọ̀ mọ́ àwọn àgbàlagbà ṣùgbọ́n ó dà gẹ́gẹ́ bíi símbọ̀ tí wọ́n máa wò pé eléyìí ó ẹ fi ilẹ̀ o àmì kan ti wà lára ẹ̀ o àwọn nǹkan tó yẹ káwọn àgbàlagbà bá rí ìwọ̀n èèfọwọ́ kan èèyàn ní jẹ́ ìmùlẹ̀ àwọn àgbàlagbà. bàbá ká tó àmọ́ lọ́lé wa yán sà ẹ bá fàyàn ní nǹkan kan kékeré kan ṣe àbí tẹ àwọn tí tó gbogbo ẹ̀ kàn ń dàrú nílé wọn àwọn èyí ṣàṣeyọrí ń bẹ̀ ǹjẹ́ kí kékeré kan ti rà sẹ́ pé kó tiẹ̀ kọ́ lòyún ná kó tó wá pè àbágbé tó bàbá mo ti gbégbé sí àkọ́kọ́ kí ni ká tún ṣe sí tí ọ̀nà mi ò fi clear tán yányán kí ni ká tó lè kọ́kọ́ ṣe ná àwọn olólùfẹ́ wa. ẹni kó ẹni yẹn kọ́ lọ wá ìmùlẹ̀ àwọn àgbà náà ni o ṣùgbọ́n ó kéré jọjọ ó fi ṣùgbọ́n yóò ṣe nǹkan kan. ẹ hàn pé ogun tó ń ja lòmíì gan ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ kọ̀ọ̀kan owó ẹ̀ ni kò mẹ́nu ẹ̀ kò mọ́nà àbáyọ. ogun tó ń ja ẹlòmíì ogun kékeré ni tó yẹ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ ìgbà kan rí tí ọwọ́ á ṣe kinní ń bí mo wá fi nǹkan kan lẹ̀ pé kí wọ́n lọ wá ewé àkókò pẹ̀lú ewé làpá pupa àti làpá funfun. làpá kásọdélẹ̀. wọ́n tí wọ́n bá ti gbó tán kí wọ́n fẹ́ yin ẹ̀dẹ̀ á tó èèyàn mẹ́ta tó jẹ́ pé gbogbo nǹkan ẹ̀ láti bí ọdún méje gbogbo ẹ̀ kò rójú tiẹ̀ nǹkan yẹn ló ṣe o. ó pè yín ó sì padà kódà ó tún fún mi lẹ́bùn. àdúpẹ́. torí pé ogun tó ń jà yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n à ń jó nǹkan à ń ṣe kinní yẹn lè má bá òun gẹ́gẹ́ lára mu. ìgbà tí wọ́n dẹ̀wẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìṣípayá tó da á táwọn mẹ́ta bẹ́ẹ̀. bàbá ẹ tún sọ tó jẹ́ pé ìgbà tó padà lo sẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ wo bó ṣe fúyẹ́ tó ẹ̀yẹ wo sẹ́yìn bó ṣe fúyẹ́ tó pé kí wọ́n kàn mú ewé àkókò ewé làpálàpá funfun àti làpálàpá pupa tó bá ṣeé ṣe kó mú ewé ewúro kó wá fi sí wọ́n kàn gbó tó bá ti gbó tán wàá wá ṣẹ́ wàá wá fọ́ ẹyin ìbílẹ̀ sí èéta tó kó yẹn èkìtì tó kó nù àgbo yẹn tó gbó yẹn wàá wá lọ díẹ̀ wọ́n wá fi ọṣẹ wọ́n á fi kó òun wá lẹ́ni yìí ó fi wẹ̀ lálẹ́ sẹ́wọ̀n yìí pé ó kéré àfojú kéré ẹ̀ bẹ́ẹ̀ni ó ní ẹnìyẹn ẹnìkan nígbà tó ń wù ẹ̀ báyìí ẹ̀yin gẹ try ẹ̀ ó lóun kọ́kọ́ sùn bíi tọ́lá bẹ́ẹ̀ ni pé irú oorun yẹn òun ti sùn tipẹ́ omi lè ní nígbà tí òun wù ẹ̀ tán báyìí bàbá kan ó ń ṣe àìsàn ìsétọ̀ ó nígbà tí òun wẹ̀ ẹ́ òun kẹ́ wẹ̀ ẹ́ wò náà pé àbọ̀wọ́ ni ó lóun wá lálàá òun wá ń tọ èrùn nínú lójú oorun yẹn ṣètì rí nǹkan woman kan náà olóhùn wẹ̀ báyìí ìpín ó jáde ṣé ojú la ní kọ́ lọ wò. ṣùgbọ́n tó bá pàdé nínú ara àti àwọn nǹkan míì ò bó ṣe fúyẹ́ tó ká máa sọ pé ìmùlẹ̀ àwọn àgbàlagbà gangan tó jẹ́ wípé táwọn èèyàn bá sì ṣe á sì máa rí bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé iṣu àìdán wọ́n máa fi ń ṣe ìmùlẹ̀ àwọn àgbàlagbà ṣùgbọ́n irú èdè wo àti ohun ìfẹ́ wo ló pè sí nígbà tó jó o tán tí ó máa jẹ́ àtọ̀nà àti àṣẹ àti òté bẹ́ẹ̀ ni lórí nǹkan yẹn so ìmùlẹ̀ àwọn àgbàlagbà ni òkété wọ́n fi ń ṣe ìmùlẹ̀ àwọn àgbàlagbà ìgbà tí a bá jó o tán wọ́n wá lọ pẹ̀lú
ẹ̀yìn kíní yẹ́lò yìí ti ń jẹ́ o. Oṣù kọ́ ni. Oṣù kọ́ kíní ni ilé ìfò báyìí. Òun ìmí ọjọ́ kọ́ ni. ìmí ọjọ́ apá ti lọ tí wọ́n wá pò papọ̀ tí wọ́n bá rọ́ èdè sí èyí ó rò pé òun lo nǹkan tóun fi mílíọ̀nù jó ni ṣe mọ̀ pé ìmùlẹ̀ àwọn àgbàlagbà kan ni ṣùgbọ́n èdè wọn tí n bá bẹ̀rẹ̀ sí ní pè ní ìsìn a lè lò ṣẹ́jú méje kẹ́ tó pè tán kí n tó pè tán so irú yẹn ṣùgbọ́n èyí tó fúyẹ́ ebi sọ àìdán kan ni mo sọ yẹn bẹ́ẹ̀ ni káwọn ní òun kí wọ́n jó pẹ̀lú ewé àjọbàlẹ̀ ewé má fọwọ́ kan mọ́ mi pẹ̀lú ewé kí ló fi mí ṣe ìwọ̀n ṣe é dirú ìwọ̀n ṣe é diyọ̀ kí ló fi mí ṣe àtòdìdí àtàrè kan ẹni tó bá ti jó kọ́ máa rọ̀ nǹkan kan sí kọ́ bẹ̀rẹ̀ sí ní fi fọ́kọ̀ mu á kẹ̀ máa rí wípé gbogbo àwọn àlákàlà rádaràda tó máa ń lá yẹn wọ́n á máa yọ̀ǹda ẹ̀ ìgbékùgbé tó máa ń gbé wá fún ẹ̀ yẹn wàá rí i pé ó bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀lẹ̀ so ṣùgbọ́n ẹni tí ó ṣiṣẹ́ ìmùlẹ̀ tó tẹ̀wọ̀n yóò jẹ́ni tó lówó lọ́wọ́ má pè mí ọba ti mọ̀ ká sọ pẹ̀yẹ̀pẹ̀yẹ̀ àwọn ìmùlẹ̀ kéékèèké kọ́ o a ní gbogbo nǹkan á kẹ̀ máa bọ́ sí i ìyá kẹ̀ máa rí wípé Ọlọ́run ṣe ìyanu fóun. tó bá ti ń lu wa yóò mọ dún náà ni. bẹ́ẹ̀ ni. bàbá adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ pẹ́ ọ̀sà pẹ̀lú ògo Ọlọ́run etí ẹ ti mọ̀ yìí kò ní jọba o ẹ̀fín ṣàǹfààní ẹ̀fín ṣàlùbáríkà ni yóò sì mọ̀ pọ̀ sí tí ẹ̀yin náà ẹ̀ wà ní ṣe lásán ijó mọ̀ bíjó ayọ̀ mọ̀ bí ayọ̀ nílé yín ni o àwọn kan tó lọ yányán ẹ fáwọn nọ́mbà wọ́n lè pè yín torí ẹ̀sán pa làpálàpá ewé làpálàpá dúdú pupa gangan ẹni tó ń bẹ ní London tó ń bẹ l'Amẹ́ríkà tí ò lè lò ó bó ni ó ṣe á gẹ̀ẹ́tì ẹ̀. ṣe rí irú ìwẹ̀ yẹn báyẹn ọ̀pọ̀lọpọ̀ náà tó ń gbé lọ́hùn yẹn irú yẹn kọ́ láàfin ránṣẹ́ mọ́ àwọn eléyìí tó jẹ́ wípé ńgbà àwọn pèlú ẹ̀ ẹ wo nǹkan ń bẹ nílé ayé bàbá rẹ́rìn lẹ́yìn ní prógámù kan tó wá gbé tí mo sọ̀rọ̀ yẹn náà ní lẹ́yìn báwo lòun ó ṣe rí àwa bá ṣe léyìí tó tẹ̀wọ̀n jù yẹn lọ tó jẹ́ ti igi ńlá ni wọ́n fi ń ṣe àtàwọn èròjà kan ìgbà tí a máa ṣe tán tí a fi ránṣẹ́ sí òun náà ṣe bí àgbo ni ṣùgbọ́n ó ní ọṣẹ ẹ̀ tí ọwọ́ ẹ̀ báyìí torí pé ẹni yẹn á ní òun ọ̀kẹ́ ní sẹ̀ níbi iṣẹ́ wọ́n kẹ́lẹ̀ fóun ní kúrèrè pé kóun lọ sinmi díẹ̀ iṣẹ́ tóun bá wá ṣe fún bíi 16 hours tó yẹ kí wọ́n sanwó ẹ̀ wọ́n wá ní sanwó ẹ̀ ó wá ní ìjọ tóun padà ṣe kìíní yẹn tán báyìí tó bá dijọ́ kẹta níbi tí wọ́n ti sọ pé kóun ó dúró yẹn wọ́n padà wá pè wọ́n pé mistake. bàbá ṣé nǹkan máa ń rìn ìbò náà ni. má sọ bẹ́ẹ̀ mọ́ o. obìnrin náà ni kò yé mi ní. so èèbó yìí jẹun tó bá dáwọ èpè sí èèbó ra kò ní rẹ̀ yóò pè. èèbó kọ́ òun ọ̀lẹ́jẹ̀. nọ́mbà yìí ká mọ́ lọ́lé wa. nọ́mbà yìí ká mọ́ lọ́lé wa. 07018771802 07018771802 Bàbá Gbélérò ọmọ àṣẹ lòògùn ejò. àbáṣe o ó dàbọ̀.